العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́jẹ́ tí ọlọ́run kó máa bá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn aráalé Ànábì ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tó máa bá wọn sàbí Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn tó wá tẹ̀lé títí dijọ́ kẹyìn àlámà àmín bá ṣe máa ń ṣe ládùúgbò gbogbo ìgbà ìdáwọ́lé wa ọlọ́njọ́ máṣá ìjọ máa yọrí sí dáadáa ọlọ́njọ́ máṣá ìṣíjú àánú ẹ̀wọ̀ gbogbo wa ọlọ́run máṣá ìṣàánú wa máṣá ìdú gbogbo wa nú ohun tá a máa ṣe tá a máa fi dẹni èpè abẹ́ni ẹ̀kọ́ áwọ̀ ẹni òfò ọlọ́njọ́ májà bá wọn ṣe májà bá wọn participate níbi orí burúkú ohun tá a máa ṣe tí wọ́n máa dùn ọlọ́run nú òun ni kó ọlọ́run jọ máṣá ìmáa ṣe fún wa ohun tá a máa ṣe tó máa bí wọ ọlọ́run nú ọlọ́run jọ má ṣe wá ní sábàbí orí ibu sábàbí oríire òun ni kó máa ṣe wá ọlọ́run wala la hawla wala quwwata illa billahil aliyyil azim akí gbogbo wa dáadáa gbogbo ẹ̀yin brothers wa ẹ̀yin sisters wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà akí gbogbo wa dáadáa pé kíkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó máa bá gbogbo wa lápapọ̀ Allahumma àmín gbogbo ẹ̀yin tẹ́ ń tajà ọlọ́njọ́ má ṣe jẹ́ máa ta ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọlọ́njọ́ má ṣe yín lẹ́rú iṣẹ́ ẹrú ọlọ́run ní kọ́lọ́run ṣe gbogbo wa ọlọ́njọ́ má ṣe wá lẹ́rú kú àwọn bọ́ìsì kan wà ẹrú kú làwọn máa ń pera wọn tó ọlọ́run má ṣe wá lẹ́rú kú ẹrú ọlọ́run ní kí wọ́n ṣe àwa tí wọ́n lọ́n bá ṣe wá tó ṣe àwa ní ẹrú wọ ọlọ́run tàbá kú fún ọlọ́run ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ọlọ́run náà ló ń sọ̀rọ̀ ní Kùránì Kẹ́rímù ó ní náà láṣtara alal mu'minina anfusahum ọlọ́run náà ń ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo òun ti ra ẹ̀mí wọn o kí lòun fẹ́ fi tà fún wọn kí lòun fẹ́ fi fún wọn dẹ́sùn ẹ̀ àlìjọ́nà ni ó wá pé wa kọ́ lòun ra ẹ̀mí tiwa àti ìbòyè ń sílẹ̀ tí ń bọ́ àbúrò àmì ẹ̀ eléyìí ní kinní kan ṣèkíwù àti blọọkì àti ìbòyè ń sílẹ̀ tí ń bọ́ àbúrò ṣé mo bẹ́ẹ̀ bó ń sìn jẹ́ pé àwa lẹ́wà ń bù ọlọ́run náà rẹ̀ mí àwọn onígbàgbọ́ òdodo kí ló fẹ́ fi sán fún wa o àlìjọ́nà ni ọlọ́mọṣẹ́ fún gbogbo alálìjọ́nà lápapọ̀ ọlọ́mọṣẹ́ fún alálìjọ́nà àlìjọ́nà náà ni gbogbo wa ń tọrọ lọ́wọ́ wọ ọlọ́run tó fẹ́ ra ẹ̀mí wa àlìjọ́nà ló fẹ́ fi fún wa tó bá ti ṣe dáadáa wàá gbẹ̀san ẹ̀ tó bá lẹ̀ ṣàbúrú wàá gbẹ̀san ẹ̀ náà ọlọ́run náà sọ nínú Kùránì Kẹ́rímù onímọ̀nà amílà sọ́ọ̀lìyà falinọ́fsì wà mọ́nà asáfà àlẹ́yà wà mọ́ rabbuka bisallamin lil abid mọ́nà amílà sọ́ọ̀lìyà ọlọ́run ẹni tó bá ṣe dáadáa ó ṣe fẹ́mi ara ẹ̀ ni wà mọ́nà asáfà àlẹ́yà ẹni tó bá lè ṣe dàkejì náà wàhálà àti ẹ̀ nìyẹn iṣan ọrùn ẹ̀ nìyẹn wà mọ́ rabbuka bisallamin lil abid ọlọ́run ọlọ́wọ́n ọba ò ní ṣàbòsí fẹ́rù kankan gbogbo tó bá lóun kò ṣe wọn á gbẹ̀sùn ẹ̀ ò lè escape kọlọ́njọ má jẹ́ ká wá gbẹ̀sùn aburú ẹ̀sùn dáadáa bí Islam ṣe máa dàgbà sókè bó ṣe máa gòkè sókè eré ẹ̀ là ń sá pé ká kúrò níbi ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ eré táwa ń sá nìyẹn àwọn ọba yín sáré mi àdẹ̀ ní nǹkan mi lẹ́mí ju pé Islam bó ṣe máa gòkè tí ò ní sí táwọn abẹ́ ṣe ìsìlámù táwọn ní ṣe ìsìlámù ẹlẹ́bọ eré táwọn ń sá nìyẹn torí pé ìtọ́lọ́run gbé fànàbí wa Muhammad kò kí ń ṣe ìsìlámù ẹlẹ́bọ kò kí ń ṣe ìsìlámù kó máa wẹṣẹ àwúre kò kí ń ṣe ìsìlámù kó máa wẹṣẹ tájà ìsìlámù tí ọlọ́run gbé fànàbí wa Muhammad ìsìlámù tó jẹ́ pé òun lọ́lọ́run ọba gbé fún gbogbo
gbogbo àwọn ànábì òun náà ni gbogbo ànábì tí Ọlọ́run bá dẹ̀ ti rán wálé ayé kò sí kankan nu wọn tí ẹ pé ó ń wẹṣẹ àwúre àbó ń wẹṣẹ tájà àbó ń participate pẹ̀lú àwọn ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá láti wá rí ilẹ̀ Yorùbá láti wá rí ìsìlámù ẹlẹ́bọ táwọn Yorùbá ń ṣe àwọn Yorùbá àtàwọn àgbà àfàlẹ̀ Yorùbá púpọ̀ nù wọn tó jẹ́ pé inú mi dùn fún ọ̀rọ̀ tí Sheikh Akorede Yunus sọ nínú fídíò kan tí mo ní tí ẹ mọ̀ pọ́n bọ́rọ̀ débẹ̀ nínú fídíò tí mo play ní ọwọ́ alẹ́ yìí àbí ọwọ́ ọ̀sán ìdẹ̀ ni àbárọ̀ dẹ̀ ni tí mo play èmi mo play ẹ̀ fúnra mi mo gbọ́rọ̀ kan bẹ̀ tó sọ pé kí ọmọ wa sọ pé àwọn gbogbo àwọn bàbá wa lálùsùnà gbogbo ọkọ lálùsùnà wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ clear ọ̀rọ̀ yẹn inú mi dẹ̀ dùn bẹ́ẹ̀ fọ́rọ̀ yẹn torí pé òdodo ọ̀rọ̀ ohun tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ gangan nìyẹn gbogbo àwọn bàbá tó ti lọ́kọ lálùsùnà gbogbo wọn kọ́ lẹ́ni Ọlọ́run gbogbo wọn kọ́ onísúfí ló pọ̀ nù wọn 99% wọn onísúfí ni wọn báyìí wá jó onísúfí tó jẹ́ pé súfí náà ń pèpè sí tán bá wá ń sọ fún wọn pé ohun tọ́lọ́run sọ̀rọ̀ ìtànà bí sọ̀rọ̀ nǹkan míì làwọn lè máa mú nǹkan míì lẹ̀ pé eléyìí ni ìtàwọn fẹ́ lélẹ̀ lápèjúwe nígbà tó ń sọ fún ṣé wàá dámọ̀ pé ṣé wàá dámọ̀ ìtẹ́kọ sínú tíra yìí kò lọ bẹ́ẹ̀ eléyìí ló lọ sa wọ́n sọ bẹ́ẹ̀ fún ṣé wàá dámọ̀ nírọ́ wọn làwọn ò gbà àwọn lárúbáwá ní o nílẹ̀ lárúbáwá nígbà ṣé wàá dámọ̀ lọ bá wọn ní ìlú wo ní Saudi Arabia tán ní ẹ bá mi print tíra yìí wọn wá ń kọ̀ lẹ́tí ṣé wàá dámọ̀ pé gbogbo ohun tó kọ sínú tíra ẹ̀ yìí á dámọ̀ nínú àwọn tó kọ yìí àwọn àfọ́ tó fi sínú tíra yìí bí amọ́dá tìjà níbi iṣẹ́ Ibrahim ní àtò lọ kọ̀ọ̀rọ̀ ẹ̀ sínú tíra yìí àwọn ilé òun ṣàfà yọ ọ̀rọ̀ àwọn ilé ìkú òun tíra ṣé Ádámọ̀ ni èfi mi lẹ̀ mi ò yọ kó ń bẹ̀ ṣé Ádámọ̀ ẹ bá ń gbé nǹkan mi ẹ bá ń gbéwé mi ṣé Ádámọ̀ wá fi bínú gba tíra lọ́wọ́ àwọn tó kọ̀ lẹ́tì wọn ṣé Ádámọ̀ wá fèsì ṣé Ádámọ̀ wá lọ síbi ibi sàárè Amọ́dá Tìjání ṣé Ádámọ̀ wá lọ síbi sàárè Amọ́dá Tìjání ṣé Ádámọ̀ wá lọ yan nọ́fìlà ń bẹ̀ ṣé Ádámọ̀ wá bẹ lọ́hùn ń bẹ̀ ṣé Ádámọ̀ lọ sùjúdù ń bẹ̀ ó sùjúdù síbi sàárè ṣé Ádámọ̀ lọ bí sàárè àbíbù sọ ṣé Ádámọ̀ wá lọ bí sàárè wá lọ ṣàdúrà ń bẹ̀ pé tó bá jẹ́ pé ní Ọlọ́run ní ìwà Amọ́dá Tìjání o tóun kọ orúkọ ẹ sínú tírà ẹ tóun kọ orúkọ ẹ ìwà Amọ́dá Tìjání sínú tírà tóun kọ yìí o tó bá jẹ́ ní Ọlọ́run ní ẹ o ṣé Ádámọ̀ ó lọ tọrọ lọ́wọ́ òkú tó bá jẹ́ pé ní Ọlọ́run ní wo òkú tó wà nù sàárè tó bá jẹ́ pé ní Ọlọ́run ní ẹ jẹ́ kí àwọn tó ń bọ Ṣàngó ìwà àwọn oníṣàngó ìwà àwọn ọlọ́ya ìwà àwọn ọlọ́ṣun ìwà àwọn onínànà kùkù the same thing ní ṣé Ádámọ̀ náà wá wù ṣé Ádámọ̀ náà wá lọ bí sàárè wá lọ sùjúdù síbẹ̀ pé àbíbù sọ o gbogbo èèyàn ló mọ̀ràn tí mò ń sọ yòókù ń ṣe rán o àbíbù sọ ọmọ Ádámọ̀ gan sọ ṣé Ádámọ̀ wá lọ sùjúdù síbi sàárè ó wá ń bẹ lọ́hùn pé wọ́n lọ́hùn tó bá jẹ́ pé ẹni Ọlọ́run ní Amọ́dá Tìjání tó bá jẹ́ pé ẹni Ọlọ́run ní Amọ́dá Tìjání o jẹ́ kí Amọ́dá Tìjání ṣé wà Ádámọ̀ ń bá sọ̀rọ̀ nù sàárè pé tó bá jẹ́ ni Ọlọ́run ní ẹ tó ń kọ ọ̀rọ̀ ẹ sínú tíra àlùbáríkà abẹ tó bá jẹ́ ni Ọlọ́run ní ẹ jẹ́ kí tíra yẹn rẹ́pọ̀ òun ló máa ta káàkiri gbogbo ayé tí gbogbo èèyàn máa mọ tíra yẹn káàkiri gbogbo the world àwa ní ká wo gbogbo the world tó ń sọ gbogbo ayé àbíbù náà sọ pé tíra yẹn ló wá ta káàkiri gbogbo ayé àbíbù wa fi ń fọ́nbù pé n tó jẹ́ kọ́ ọmọ ṣẹ́ wá Ádámọ̀ káàkiri gbogbo ayé ìlú kan wà níbẹ̀ à ń pè poglonom lórúkọ rẹ̀ kò sí mùsùlùmí ẹyọ kan sí mbẹ̀ èmi nìkan mo fẹ́ lè sọ pé mo ríra mi ní àṣẹ mùsùlùmí nígbà tí mo lọ ọbẹ̀ tí mo lọ break mo lọ iṣẹ́ àwọn tó máa ń pínsì mọ́tò tí mo lọ pínsì mọ́tò bẹ̀ èmi nìkan mo ríra mi àṣẹ mùsùlùmí níbẹ̀
mo wá bèèrè lọ́wọ́ àwọn èèyàn bẹ pé kí lẹ́yìn tí kò sí mùsùlùmí wọn ní kò sí mùsùlùmí kankan nílùú yìí wọn against kí mùsùlùmí má wà bẹ́ẹ̀ o ṣùgbọ́n kò sí mùsùlùmí kankan bẹ́ẹ̀. mo ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn káàkiri pé ṣòmẹ́ntàn pèsè àdámọ̀ láwọn ọmọ tó jẹ́ bẹ́ẹ̀ ṣòmẹ́ntàn pèsè àdámọ̀ láwọn ọmọ tó jẹ́ bẹ́ẹ̀ bábẹ́ lọ́wọ́ ilé ṣòmọ́ṣẹ́ àdámọ̀ kò sẹ́ni tó mọṣẹ́ àdámọ̀ òyìn ń bèèrè lọ́wọ́ àwọn èèyàn káàkiri nínú ìlú òyìnbó bíbà àwọn ọmọṣẹ́ àdámọ̀ mùsùlùmí bíbà àwọn ọmọṣẹ́ àdámọ̀ kí wá ní gbogbo ọ̀rọ̀ gbogbo ayé àfa gbogbo ayé ìrọ̀lẹ́ ń pa tíra tí wọ́n tó bá pè yín ṣàkíyèsí pé ká má ṣe nǹkan yẹn lẹ́ máa ṣe ẹ̀ẹ́dẹ̀ pè yín láfa so àwo ìṣemúgùn àṣemúgùn kọlọ́mọṣẹ́ ojú àná wà ọlọ́mọṣẹ́ ìyọnu sí wa ọlọ́mọṣẹ́ gbàdúrà gbogbo wa ọlọ́mọṣẹ́ dùn gbogbo wa nù ẹ̀yin brothers wa ẹ̀yin sisters wa ẹ bá wa share program yìí kẹlẹ máa bá wa click love and like ọlọ́wọ́n ẹ̀ṣẹ̀ rọrùn ìbéèrè ni mo ń béèrè lórí ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí ẹ pé ẹ bẹ́ bọ́ta lórí ọ̀rọ̀ ọmọbìnrin tó ń pè ní Deborah tí wọ́n pa yẹn gbogbo yín lẹ bọ́ta o tẹ́ ṣe fídíò including ni gbogbo àwọn ẹjẹ́ pé wọ́n nítumọ̀ nínú ayé lápèjúwe bí akéwùjẹlẹ́dẹ̀ ó bẹ́ bọ́ta ó lọ BBC ó ń fẹ́ fún gbòò ó ní kò sínú Kùránì kan pààyàn bẹ́ẹ̀ yẹn kò sínú kinní kan kò kọ́ lọ mú wọn síngú àyà wa àwọn àfáàdẹ ti kó àyà Kùránì oríṣiríṣi wọn ti kó jùlẹ̀ fún ẹ orí debunk onígbọ́pọ̀ mú jáde fún ẹ akéwùjẹlẹ́dẹ̀ pé àyà wo ló sọ pé kéèyàn pé ẹni tó bá bọ́ àná bí o kan ṣe nǹkan báyìí fún o request wọ́n lè ti fún ẹ lésì àwọn àfáà tó ń mọ̀ bí àwọn àfáà wa jígi ni àfọ oríṣiríṣi tẹ̀ jáde wọ́n jáde tí gbogbo wọn kò lé ẹ lọ́wọ́ ìwà akéwùjẹlẹ́dẹ̀ yẹn very good very good inú mi dùn wọ́n wá pa èèyàn nísìn náà ó máa tí ì ṣe fídíò ẹyọkan mi ò rò kó máa ṣe program lálẹ́ ni mo ṣe ń ṣe nísìn ni mo ṣe ń ṣe fídíò nísìn mi ò rò kó máa ṣe program lálẹ́ mo ṣe ń ṣe sí ó dà pé ó dàbí ni o pé mo fẹ́ lọ sí Dublin lálẹ́ inshallah bọ́lọ̀ ń bá fẹ́ ok wọ́n wá pa obìnrin kan pẹ̀lú àwọn ọmọ mẹ́ta gbogbo ẹ̀yin tẹ́ bẹ́ bọ́ta tí gbogbo yín ṣe fídíò justice for Deborah ṣé justice náà rèé kọ́ lọ pa ẹlòmíì tí ò sàn kankan tí ò bẹ́ẹ̀bù tí ò ṣe anybody kò bẹ́ anybody jà ó ń lu ẹ̀jẹ̀jẹ̀ wọ́n pa ṣé justice nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ bẹ́ bọ́ta tẹ́ ń ṣe fídíò ele ní òpònú ni mánu yìí olópònú ni mánu yìí mo ti blọọkì ẹ olópònú ni mánu yìí olópònú ni mánu yìí mo ti blọọkì wọ́n tó tó pòpònú ni mánu yẹn má bínú ṣọtúgbọ́ ó mọ̀ pé gbogbo tí mo sọ màmá no network ni wọ́n ti wọ̀ ó dà pé obìnrin ló lápáǹtì màmá no network ni torí pé bí mo yẹn ń sọ pé ṣó yẹ kó pààyàn òun bóyá tó ń dúnú etí ẹ̀ ó ń dúndò pé Saheed Shittu ní káwọn kọ́ pààyàn bóyá tó ń dúnú etí ẹ̀ nìyẹn ara tó fi jẹ́ màmá no network nìyẹn màmá no network ọ̀tọ̀ ni tí mo sọ ọ̀tọ̀ ni tó ń gbọ́ ọ̀tọ̀ ni tí mo sọ ọ̀tọ̀ ni tó ń jáde nínú etí ẹ̀ kò gbọ́ mi yé mi ò dẹ̀ bí èbú so gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ wo àwọn tó ṣe fídíò nígbà yẹn fẹ́ẹ́ kó jáde ń sìn kó wá ilé náà lórí burúkú lòun gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń ṣe fídíò bíi Kaula ṣèbó náà àwọn alùsùn náà ló pààyàn àwọn alùkí làwọn tó pa èèyàn ń sìn tó pa obìnrin yẹn ń sìn tó pa ilé alùkí la máa pè wọn alùṣàìtọ́n àbíkí la máa pa àwọn tó pa èèyàn ń sìn wọ́n mú obìnrin kan wọ́n pa obìnrin yẹn obìnrin wọ́n pa ọmọ mẹ́ta obìnrin yẹn tún lóyún sínú wọ́n pa wọ́n tún pa ọmọ mẹ́ta wọ́n pa ọmọ ẹ̀ mẹ́ta ẹ̀yin tẹ́ jáde tẹ́ ṣe fídíò gbogbo ẹ̀yin òpònú
Gbogbo yín àti Christian tó jáde àti Muslim tó jáde ṣe rí pala bosi ni ṣe rí pa lè jáde sì kẹ́ sọ̀rọ̀ obìnrin kan náà pa yìí ṣe wọ́n pa pẹ̀lú ọmọ mùsùlùmí ni ṣe rí pa lè jáde sọ̀rọ̀ wọ́n pa ọmọ ẹ̀ wọ́n pa ọmọ mẹ́ta obìnrin yẹn tún lóyún sínú wọ́n tún pa gbogbo èyí tẹ́ bẹ́ bọ́ta kí lẹ sọ akéwùjẹlẹ́dẹ̀ kí ló sọ sí ìbọn wo ẹ̀pà pumping nìyẹn lẹ̀ òun nìyẹn lẹ̀ lẹ́wọ́rán ọ̀tà pumping gbogbo kẹrẹ́dì yẹn ike pumping nìyẹn pump action wọ́n máa fi bàjẹ́ wọ́n já kúlùkúlù ni obìnrin yẹn tún lóyún sínú kí lẹ sọ sí gbogbo ẹ̀yin òṣì èèyàn tẹ́ jáde kí lẹ sọ sí gbogbo yín dákẹ́sì bẹ́ẹ̀ pé kọ́kọ́ ṣẹlẹ̀ ń lù ṣẹlẹ̀pá post alábòsí ni justice day for Deborah lẹ́ ń wí what about this woman ṣé kò ní ìdíkan ṣe justice lórí títí ẹ̀ náà ṣe single video gbogbo yín mute pa Kaola woman trash ìwọ náà jáde ṣe bá bí amọ ló pé rẹ àbí àgbà tiẹ̀ ni wọ́n àbí àgbà Kaola gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń ṣe fídíò gbogbo ẹ̀yin ní Yorùbá ẹ̀yin ní fíìmù ṣeun ọmọ Fẹlá sójú ẹ̀ fọ́ òré lẹ́yìn náà ìwọ ọmọ Fẹlá yẹn sójú ẹ̀ ti fọ́ ni sóòrí eléyìí náà sáwọn wàhábíyà náà pa eléyìí náà sáwọn wàhábíyà ló pa àwọn sẹ́ẹ̀tì èwo ló pa ẹni tí ò bú èbú tó lu ẹ̀jẹ̀jẹ̀ yìí tó pa àwọn ta ló pa tóró obẹ́bọ̀tà ò ń ṣe fídíò ó ní sẹ́ẹ̀tì wàbí àwọn sẹ́ẹ̀tì kan nù Islam ó yẹ kíjọba tójú bọ̀ àwọn wàbíyàzí àbí wàbíyìzì àbí kí ló pe sóyìnbó ẹ̀ ó ní àwọn àbíyà àwọn eléyìí ń kọ́ obìnrin yìí ń kọ́ mọ̀ ń bọ̀ tóbìnrin eléyìí ń kọ́ ṣé kò ní di justice kò ní di kíjọba sọ̀rọ̀ sí tiẹ̀ náà gbogbo ẹ̀yin tẹ́ bẹ́ bọ́ta tẹ́ ẹ̀ ṣe fídíò ń gbà yẹn wáyé tẹ́ ẹ̀ lè ṣe fídíò fẹ́lẹ́ yìí ó mùsùlùmí ni mùsùlùmí ẹ̀mí mùsùlùmí ò ní túmọ̀ ó lè kú àrí ṣẹ́mi mùsùlùmí ò ní túmọ̀ ṣẹ́mi mùsùlùmí ò ní túmọ̀ gbogbo ẹ̀yin èèyàn rọ́ndọ̀rọ̀ndọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣe fídíò tẹ́ fi àtáàkì àti mùsùlùmí tó àtáàkì mùsùlùmí ṣẹ́ni pé ó ṣì ní gbogbo yìí gbogbo ẹ̀yin tẹ́ against Islam ni o kí lè lẹ́yìn wí only you just want to trend ẹ wo ponu you just want to trend ọdẹ ó ní mi jọ mo kàn fẹ́ trend ni ẹ wo mi tó ponu tún gbọ́rọ̀ lọ only you just want to trend ṣé n táwọn wí nìyẹn ọ̀rọ̀ trend lélẹ́yìí wọ́n pa èèyàn báwo làyẹn ará Nàìjíríà ayé yín ṣe bàjẹ́ ẹ̀yin èèyàn olóṣì jàkàjàkà yìí ṣe bàjẹ́ báyìí náà only you just want to trend ó fẹ́ káwọn èèyàn mú ẹ ní ó fẹ́ káwọn èèyàn mú ẹ ibi tó mọ̀ mí dé wọn ò mọ bàbá ẹ̀ wọn ò mọ yẹ wọn ò mọ family ẹ̀ mo fẹ́ trend tí bá trend yẹn màá dolówó owó ni mo ń wá bí àbí ìwọ tó o fẹ́ just trend èló ló ti rí mbẹ̀ ṣé gbogbo ẹjọ́ tí mo ń sọ yìí kí n bá lè trend ni òpònú ni ẹ irú ọ̀rọ̀ yìí ò ní túmọ̀ nígbà tó sọ fáwọn bímọ ọmọ náà pé bóyá famous ló ń wá jàre ó sọ fáwọn bímọ ọmọ náà bẹ̀ pé ó ń wá famous ọ̀rọ̀ yìí ò gbọ́dọ̀ jọ wá lójú ṣé bí yóò náà pa ìyẹn sọ̀rọ̀ wá ìtẹ́ ẹ̀ ṣe fídíò pé kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ o ẹ̀yin ìjọba ẹ bá wa mójútó akéwùgbà gold torí mo rí bóyá bẹ́bọ̀tà tó ń fẹ́ fún gbòò ó lọ sórí Fresh FM ó ń fẹ́ fún gbòò pé kíni kan eléyìí kọ́ obìnrin kan pẹ̀lú ọmọ mẹ́ta ó dà pé mo rí bí kan tó ti sin wọn náà ta ló sẹ́ndì ẹ̀ sí mi o ok ń bọ̀ obìnrin yẹn ok ẹ dàpọ̀ bí wọ́n ti ń kírun sí wọn lára ẹ dàpọ̀ bí wọ́n ti ń kírun sí wọn lára lélẹ̀ wọ́rọ́ òkú náà lélẹ̀ bí búrẹ́dì yẹn àbáwọn kan 1 2 3 jẹun ọ̀nà ṣóhun ni ó dàpọ̀ òun náà sẹ́ndì sí mi. wọn kì í ṣe mùsùlùmí àbí wọn kì í ṣe wọn ṣe lédè wa ṣáwúsá ni wọn ni 1 2 3 4 ṣáwọn lélẹ̀ mímọ èèyàn tó pa àbó nǹkan lélẹ̀ yìí ni láìpẹ́ nǹkan lélẹ̀ yìí
number kí la ṣe sí gbogbo ẹ̀yin tẹ́ dákẹ́ wọ́n ti pààyàn sí wọ́n ti pààyàn o gbogbo yín ẹ mẹ́nu ẹ ṣe bẹ́ẹ̀ kò tó kàn yín bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ àákò ní ká pè yín náà ní o tá a bá wá rí pé sọ̀rọ̀ ẹ ti wá àti pé lórí ibú ló pọ̀ nù yín àti àfáà ní láwàní pupa àti gbogbo ẹ̀yin tẹ́ ṣe pa àwọn alùsùn náà ní o àwọn alùsùn náà o gbogbo ẹ̀yin tẹ́ ń bu alùsùn náà pa alùsùn náà ni alù kí làwọn tó pààyàn yín sí ṣáàlù ṣàìtọ́ ni wọn alù kí la máa pa àwọn tó pààyàn yìí alù kí la máa pè wọn alù kí ni alù yamayama so yẹ kó pààyàn ní ṣé ká máa pààyàn ó yẹ ká máa pààyàn Nàìjíríà bẹ́ẹ̀ kẹ́mi èèyàn máa bọ́ kẹ́ wá sọ ẹ̀mí èèyàn di ntí ẹ pé kò ní ìtumọ̀ lọ́dọ̀ yín ẹ̀mí èèyàn wá nítumọ̀ ẹwẹ̀jẹ̀ èèyàn ẹ̀mí èèyàn wá nítumọ̀ ẹ̀hún náà ni ó dàpọ̀ òun náà rè fídíò náà ni òun náà sẹ́ndì sí mi mùsùlùmí náà pa á lẹ́yìn àwọn mùsùlùmí nìyẹn o akéwùjẹlẹ́dẹ̀ kí ló ṣe sí akéwùjẹlẹ́dẹ̀ káólà human rubbish kí ló sọ sí àwọn náà pa yẹn náà kírun sí lára yẹn o kí lẹ ṣe sí ẹ̀rẹ́pẹ́ sọ̀rọ̀ ṣé wọn ò ní ṣe justice àwọn eléyìí. èèyàn kan náà bu bí díà gbogbo ẹ̀yin tẹ́ ṣe fídíò níbo lẹ wà ẹ̀yin tẹ́ bá morúkọ gbogbo ẹ máa táìpù wọn tẹ́ bá morúkọ gbogbo àwọn èèyàn jágàjágá yẹn àwọn èèyàn rádaràdá yẹn ẹ táìpù orúkọ gbogbo wọn ò sọ̀rọ̀ sí o wọn ò sọ̀rọ̀ o wọ́n pààyàn o wọn ò sọ̀rọ̀ o àwọn dákẹ́ bẹ́ẹ̀ wọ́n dákẹ́ síbẹ̀ so yẹ kí gbogbo wa jọ dákẹ́ Nàìjíríà kó máa pààyàn bíi kó wá sọ ẹ̀míyàn di ohun tí ò nítumọ̀ ẹ̀míyàn wà nítumọ̀ Nàìjíríà ẹ̀mí ọmọnìyàn kò wá nítumọ̀ ẹ wá ń pa àwọn èèyàn dànù òun náà ti àwọn náà mùsùlùmí ni wọ́n Christian làwọn kìíní kan ẹ jẹ́ ká pa wọ́n so yẹ kó rí bẹ́ẹ̀ ni eléyìí come to Nigeria and talk òpònú ìwọ tó sọ pé come to Nigeria and talk mo ti block ẹ má wọrí bóyá Nàìjíríà ni mò ń gbé ni wàá mọ̀ wàá sọ fún mi ṣé mi bẹ gbé Nàìjíríà ni mi tí mo ti ń gbé lóyìnbó tí ó ń sọ̀rọ̀ ọdún mẹ́wàá tí ó ń ṣe 15 years mo ti ń gbé lóyìnbó lọ́wọ́ ní kí n máa bọ̀ Nàìjíríà ṣé bẹ́ẹ̀ mò ń gbé ṣó yẹ kẹ́ máa pààyàn báyìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mùsùlùmí náà pa sílẹ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ bẹ́ bọ́ta tẹ́ ṣe fídíò akéwùjẹlẹ́dẹ̀ kí ló sọ sí káúlà kí ló sọ sí àti gbogbo ẹ̀yin wèrè tó kù àti gbogbo ẹ̀yin wèrè tẹ́ fídíò ni o gbogbo yín ṣe gbórí yóò pè ẹ lè sọ̀rọ̀ lórí eléyìí sí gbogbo yín rí o gbogbo yín rí eléyìí o gbogbo yín lẹ rí o kò sẹ́ni tí ò rí inú yín o àti kírísítẹ́nù inú yín tó ṣe fídíò ó rí eléyìí àti mùsùlùmù inú yín tó ṣe fídíò ó rí eléyìí àti mùsùlùmù inú yín ó ṣe fídíò kírísítẹ́nù inú yín ó ṣe fídíò free thinker ẹni tí ò lẹ́sìn inú yín ó ṣe fídíò nígbà tó pa Deborah ṣùgbọ́n tàwọn eléyìí tó pa their goat ògúnfe ni ẹran ni wọ́n jẹ́ máyìn kò mátà ẹ gbọ́dọ̀ pa ẹlòmíì ni but ẹ lè pa àwọn ilé ẹ lè pa mùsùlùmí àbí ṣó lè pa mùsùlùmí ṣó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo yín dẹ̀ dákẹ́ obìnrin kan pẹ̀lú ọmọ mẹ́ta pẹ̀lú oyún nú ọ̀dájúmọ̀ lẹ́yìn ara Nàìjíríà gbogbo ẹ̀yin tá ṣe fídíò yẹn rí pé ẹ̀ ní sympathy ẹ̀ dá o ẹ̀ bẹ̀rù Ọlọ́run rárá gbogbo ẹ̀yin tá ṣe fídíò ṣe rí pé ẹ̀ lè jáde lórí eléyìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣe rí pálá bòsí ni ta ló yẹ kó bẹ́ bọ̀tà nu gbogbo yín ṣe bẹ́ẹ̀ lẹ̀kẹ́ bọ́ta pé àwọn aláṣọ lórí eléyìí náà kò yẹ kó rí báyìí o ṣé kò yẹ kẹ́ bọ́ta Akéwùgbà Gold kò yẹ kó bọ́ta kó máa pariwo lórí íńtánẹ́ẹ̀tì ní pé eléyìí ò dá o kò yẹ kó rí bẹ́ẹ̀ o ṣé kò yẹ kó bọ́ta kó máa sọ̀rọ̀ o ò ní sọ̀rọ̀ torí pé kírísítẹ́nì ló fara tì o ò dẹ̀ fẹ́ jẹ́ ohun tó mú ẹ táwọn èèyàn fi ń gbọ́ ẹ nìyẹn torí pé ó ń sọpọ́tì kírísítẹ́nì àbí inú brain yẹn máa wọ̀rì ẹ máa ṣe lọ.
Ọlọ́run bá máa bèèrè lọ́wọ́ gbogbo everybody wa gbogbo tí gbogbo bá dé ṣé o ti gbọ́ ẹ lè sọ̀rọ̀ nsìn kò wá sẹ́ni tó lè dìde nínú yín kó ṣe fídíò ẹyọ kan Akéwùgbà tó lò máa sá lọ Fresh FM lọ pariwo lórí rédíò station tó ń fẹ́ fún gbòò tó ní kíní kan àbọ̀ ọmọ bó ṣe pariwo káúlà náà òun pọ́n láwọn alùsùn náà ni olórí burúkú gbogbo ìṣòro gbèsè ayé káúlà yẹn alùsùn náà ni gbogbo tó bá ti dé bá mo dẹ̀ ọ̀rọ̀ táfà Ajígini tó lè sọ fún lórí ọ̀rọ̀ tó ń sọ́njọ́ kan nínú fídíò tó ń ṣe tó fi ń bawí tó ń ka kéwùkàkùkà yẹn àfà Ajígini yẹn ń bá sọ̀rọ̀ pé ní ìgbà tí fẹ́ rántí náà o nígbà tí ó ní problem tó ní problem pẹ̀lú ọ̀rọ̀ ó bá ó ṣe ṣìnà kò ṣe ṣìnà mo ti rántí àfà Ajígini sọ wípé àfà Ajígini ń bọ̀ kékeré don't send this in ọmọ mi àfà Ajígini sọ wípé nígbà tó ní problem súnà ló gbà ẹlẹ káúlà ntọ́ sọ nìyẹn wọ́n ní súnà ló gbà wọ káúlà lẹ̀ ntọ́ wí nìyẹn mọ́ tọ́ mìn nígbà tí tó bá jẹ́ pé àfojú just ordinary ojú wo ohun tó ṣẹlẹ̀ sí káúlà pé ọ̀rọ̀ wọn gbé nǹkan ọmọkùnrin jáde ó ńlá lọ́lípọ́ọ̀pù oníṣìnà ni kò ń ṣe oníṣìnà tó bá yẹ pé àfojú ayé wò ni gbogbo ẹbọdì máa gbà pé oníṣìnà ni so ojú ẹ̀sìn torí àwọn oníṣúná náà dúró ti pé irọ́ ojú súnà la fi wò fún ẹ ànídìí ẹlẹ́rìí mẹ́rin kò mọ̀ pé súnà tóun ta kò lẹ́ni ló gba òun lẹ́tọ̀ọ́tọ́ orí ibi tó rí ẹ̀ dàrú dé ibi tí orí káúlà dàrú dé súnà yẹn náà fi gbà á lẹ̀ lórí orí burúkú tó dánwò súnà yẹn ló wá ń gbógun tì lẹ́ni àbí lòun parọ́ pé àwọn alùsúnà alùṣàìtọ́nù àwọn alùkíní kan ni wọ́n apààyàn ni wọ́n àṣẹ kíní kan tó ń parọ́ mọ́ wọn ṣe onílàkàyè káúlà òṣèbí wọn náà ṣe fídíò lórí ilé lórí Deborah wá sọ lórí ilé náà ká wo ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kọ́ pa èèyàn báyìí pẹ̀lú ọmọ kò lè jọ ẹ́ lójú náà káúlà gbà tó ò bímọ rí gbogbo àwọn ọmọ tẹ lọ́wọ́ tó ń rà tó ń pè lọ́mọ tó ń fi ń parọ́ fún gbogbo ayé pé ó bímọ ní ibi tí téèyàn ò ti lóyún láàrin 24 hours kó kọ̀mpútà kó lóun ti bímọ tó lóun lọ sọ́sibítù mọ́ bímọ o àwọn ẹni ó bímọ báwo ṣe ajá lọ́sì ẹ̀ ló bímọ àbíwọ̀ gangan èmi gangan mo bímọ mo fọmọ lọ́yàn lọ́wọ́ káúlà onírọ́ òfò ó ti parọ́ kù kò bímọ kankan bó ṣe wà wàláì kò bímọ ẹwọ ìpa àwọn ilé sílẹ̀ olóṣì játijàti bọ́tà kò ṣe fídíò lórí ilé kárí àtàkẹ́ gba góòlù náà gbogbo yẹn bọ́tà obìnrin èèyàn náà palẹ̀ láì ṣẹ̀rùn láì ṣògùnfè ọmọnìyàn náà palẹ̀ kí lẹ́yìn ṣe sí èmi ọ̀nà sọ ju bẹ́ẹ̀ lọ fún yín mo kàn tiẹ̀ ní kí n ra táwájì ni pé ẹ wo àwọn èèyàn yìí ẹni pálá bò sí ni wọn o ibi tí gbogbo ayé bá ń lọ tó ń pé gbogbo ayé ibẹ̀ ni gbogbo ayé ń lọ ẹ jẹ́ káwa náà tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ n tó ń ṣe nìyẹn n tó bá ti ń trend làwọn náà àwọn máa support ayé ni ayé ò bá wà rọ́ǹgì o kò kàn wọ́n gbogbo àwọn èèyàn yẹn ò bá rọ́ǹgì o kò kàn wọ́n ṣé gbogbo àwọn ṣáà máa like àwọn láti bẹ̀ obìnrin yẹn làwọn like wọn dẹ̀ mọ̀ pé gbogbo táwọn ń ṣe yẹn àwọn máa àkáǹtì fún níwájú ọlọ́run bá máa béèrè lọ́wọ́ wọn ìjọ tí ọlọ́run bá máa dojú ọmọ náà kan náà kan kú palẹ̀ mọ́ ìjọ náà dé tán ìjọ tí ọlọ́run bá máa dojú ọmọ náà kan náà wọ́n wá rí tọ́lọ́run bá máa béèrè lọ́wọ́ yín wà wá ríra ẹ̀ ṣe bí gbogbo yàmàyàmá tí gbogbo yín ń ṣe tẹ́rù pé béèrè ni ẹ̀ ń parọ́ ẹ̀ ń gbéṣẹ́ fókùrọ̀ gbogbo yín jọ ń ṣe yàmàyàmá ìjọ yẹn dé tán tọ́lọ́run bá máa pe gbogbo yín sí ọ̀dà á pe gbogbo yín sí ọ̀dà ẹ̀ wá dàmọ̀ pé ọlọ́run ọba òṣèré
fíìmù lẹ́rù pé láyé jẹ́ níjọ́ tí ẹ bá kú pé ẹ kú báyìí tẹ́ bá máa lajú sódì kejì tẹ́yìn náà rí pé ṣé ní tẹ́ wá gbé láyé ṣe kí wá gbé láyé ṣe gan-an ẹ̀rọ àwa bá yín gbà ẹ mọ̀ pé eré kọ́lẹ̀ wá ṣe láyé ẹ wá prepare ara yín fọ́run ni ilé ayé yìí bó ṣe wà ní transit ló jẹ́ fún gbogbo everybody pé bí ẹni tó wọ plane tí plane ń gbé lọ bí ìjọ tí mo ní mò ń lọ sí umura lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ní transit lọ́nà mélòó mo kọ́kọ́ lọ Dublin láti Dublin mo lọ sí Mainland mo ní transit ń bẹ̀ láti Mainland mo lọ sí Egypt ṣé Egypt náà Alexandra mo ní stopover níbẹ̀ main mo ní transit ń bẹ̀ àti bẹ̀ mo wá fòde Jeddah ní Saudi Arabia transit láyé bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ilé ayé ṣe rí nígbà tá ń bọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run àwàlá agbanú àtọ̀ bàbá wa agbábẹ̀ inú àtọ̀ bàbá wa ibẹ̀ lágbà àwọ̀ inú ara màmá wa àtàrà bẹ̀ látara bẹ̀ àtàrà àtọ̀ yẹn ó di ẹni pé ìrìn yẹn jìn bó ṣe ń bọ̀ àtàrà àtọ̀ ó di báṣẹ ẹran kékeré àti bẹ̀ ó ń develop ó change kó ń bẹ̀ ó padà di ọmọ nínú ó wá doyún ó wá ń develop ìgbà tó wá develop ó ti di ọmọ nínú oṣù 9 níkùn inú tó wà yẹn gan transit ló ní ń bẹ̀ ó tún wá délé ayé tán transit ló ní láyé tó bá kún lé ayé ó wá dọ́dọ̀ Ọlọ́run ibẹ̀ gangan ní destination ẹ̀ ilé ayé tá wà a ní transit ń bẹ̀ ni ẹ má jà gọra wa kí lọ́lọ́run fẹ́ kí lànà bí wí òun ló máa jẹ́ ká débi tá à ń lọ láyọ̀ tá a fi ní dààmú ṣùgbọ́n tó bá yarí pé n tó hùn èèwọ̀ ni wọ́n fẹ́ ṣe tó bá yarí pé n tó hùn wọ̀ ni wọ́n fẹ́ ṣe wàá bá rẹ̀ bí tó fẹ́ àwọn oníṣọ́jú bẹ́ẹ̀ lọ fún ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń torí pé káwọn èèyàn bá lè láìkì tẹ́ fi ń hùwà ẹ bọ́lọ́hún pàdé ìdájọ́ Ọlọ́run kò sí dẹ́dẹ́ gbogbo àwọn arápátá la máa face consequence wa kọlọmọṣẹ́ ṣàánú wa èmi ò ní kí mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ fún yín o mo jẹ́ mo ra tayín pẹ́pẹ́ létí báyìí ni pé ẹ ti ń sùn ẹ̀yin ọ̀dẹ̀ ẹ̀yin òponu mo ní kí n ra tayín pẹ́pẹ́ létí ni tó bá wọ̀n já rẹ̀ tó bá wọ̀n má já rẹ̀ gbogbo ẹ̀yin àfáà tí ẹ ṣe fídíò àtẹ̀yin Christian tẹ́ ṣe fídíò tẹ́ pálábòsí ní gbogbo yín tó jẹ́ pálábòsí ní gbogbo yín tẹ́ ṣe fídíò nípa ọ̀rọ̀ Deborah tẹ́ bá sọ̀rọ̀ lórí eléyìí ṣí ọ gbogbo yín alábòsí ní kọlọmọṣẹ́ ṣàánú wa subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.